gbẹ̀ṣẹ̀ rẹ. Dúpẹ́ pé wọn ò róhùn rẹ gbà, wọn ò róhùn mi gbà. Òun sọ̀rọ̀, wọn sọ pé bóyá nǹkan ẹ̀ ti dé sí. Yàrá rábìrì kàntàyà. Dúpẹ́ pé o lè lọ restroom. Kí ni wọ́n pè restroom l'Amẹ́ríkà àti London? Toilet lọ jẹ́ bẹ́ẹ̀. You can go, you are able to go to the toilet, to the restroom, and come back. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà ní UCH o. Tẹ́ bá béèrè pé kí ló ṣe wọ́n, wọ́n ní kò lè tọ̀ ní, wọ́n ní kò lè yàgbẹ́ ní. Ìwọ́n tiẹ̀, ó yin Ọlọ́run, ó dúpẹ́, ó wà láyé, ó wà láàyè, pé o lè lọ́tọ̀ ẹ̀ mẹ́fà. Lẹ́nu àárọ̀ àná báyìí sí bá a ṣe wà yìí. Bá a ṣe tún wà sọ kí ọdún ti wá bí gbàgbà ní gbóngbẹ̀. Ọdún ti lọ tọ̀. Ẹ̀yin Olúwa lógo. Ó dúpẹ́. Ọmọ rẹ lọ school. Ó padà dé láyọ̀ àtàlàáfíà o. Ọkọ rẹ̀ lọ síbi iṣẹ́. Mọ́tòsáìkù kan ló ń wa ohun àti bẹ̀ gbé lọ. Náà bá di ẹ̀gbá mọ́tòsáìkù náà bá fi ilẹ̀ wálé ìbá dára. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ ní January 1 títí dòní. On the 30, Ọlọ́run òjò 30. Ọlọ́run òjòrí rẹ̀ ó yà kó ya wèrè. Àwọn tó wà lọ́jà wọn ò dáa tó wọn. Bàbá mi ò kó. Ọ̀tá fẹ́ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ni ò gbà fún wọn. Ogun ìdílé, àrùn ìdílé, àìsàn ìdílé, gbèsè ìdílé, ìbànújẹ́ ìdílé, kò yà lé rẹ̀. Ẹ̀yin Olúwa lógo. Your kidney has not failed. Your kidney has not failed. Your liver has not failed. Liver rẹ ò wọ̀n sọ́ọ̀nù kò bàjẹ́. Ẹ̀jẹ̀ rẹ ò lò. Even your blood is not low. Ó burú ju high. It's even worse than that. Àwọn tó wà bí ẹ̀kẹ́ hallelujah kan. Ó ṣe ọ níyè ní o. Kó o lè mọ̀ pé. For you to know. Ìyìn yẹ́. Ọlọ́run wa. Ọ̀wá ló. Ó kọ́ àdúrà. Ó kọ́ yẹ. Your blood is not low. Ètò ń pè ní low. What they are calling low. Tó bá ti low, ẹnìyẹn lè give up anytime. If the blood knows such a person, ẹ̀jẹ̀ rẹ ò low. Your blood is not low. Kò dẹ̀ high jù. And doesn't high. Tó bá high jù tí o bá pariwo. If he high too much and you shouted, Ọ̀ní báwo mo ṣe mọ̀? I work at usage. Mo ṣiṣẹ́ usage. Ó kọjá ọdún mẹ́wàá. Even more than 10 years. Èwo ló ṣe ọ́? Síbẹ̀síbẹ̀ o lè wà lórí ìdúró rẹ. Ọ̀pọ̀ ló sùn tí wọ́n jí tí wọn ò lè sọ̀rọ̀ mọ́. Wọn ò lè sọ̀rọ̀ mọ́. Wọn ò lè sọ̀rọ̀ mọ́. Alágbára ò lè sọ̀rọ̀ mọ́. Àtàyè ni mo rò. Òun pọ̀ tí mò ń sọ yìí. Èmi náà pọ̀ tó ń sọ. Ìwọ àtèmi lè sọ̀rọ̀. Ẹ̀yin Olúwa lógo. Alẹ́ tí òjò máa ń pàṣẹ oúnjẹ sí ọ lẹ́tẹ̀gbẹ́.
Látẹ̀gbẹ́. From your side. Ẹ̀yin dọ́kítọ̀, ẹ lè páàsì àmàlà sí ìyàn látẹ̀gbẹ́. Páàsì iṣu sí ìyàn lẹ́gbẹ̀ẹ́. Ó lè ń wo ẹni yẹn jẹ. Ṣùgbọ́n kò ṣe é páàsì sí. But it's unable to pass. Àfi tíì. Only tea. Àtògì. And pap. Ẹ̀yin Olúwa lórí ògo. A lè máa jẹun bí wọ́n ti fẹ́ o. Those in that problem, God should lose them so that you'll be able to eat as they want. Ẹ̀yin ọba ògo. Glorify the King of God. He's God. Máa yàrá ká ṣáńdẹ̀lì wúrú ìnàbà. Ó ti travel back pátá. Ojú
jù ọ lọ. Nínú àwọn president worldwide kò sẹ́ni tó lè forí gbá ọ lórí. When I get to this place, Bàbá alákọ̀ọ́díọ̀. Bàbá alákọ̀ọ́díọ̀. Lábá ní ẹnìkan gbé nǹkan ìyá ń bẹ̀ nǹkan ṣe. That is just granted. Ìrìn tó rìn tí ó mú ire ayérayé wá fún ọ. The journey that you will journey that will bring everlasting abẹ̀rẹ̀ rẹ̀ rìn báyìí. Ìrìn tí ìwọ àti èmi máa rìn. The journey that we will embark on. Ọmọ kan tí òyìnbó ń pè ní tolerating. They just tolerate you. They don't appreciate you. They don't celebrate you. And one of my father told me, don't go to where they will just celebrate, tolerate you. Nonsense in the air.
Má tọrọ orí. Don't beg for. Má kiri tó tọrọ orí. Ibi o bá ti tọrọ orí ìṣẹ́jú márùn-ún náà fún ọ. Bọ́lá dẹ̀sí ní ìṣẹ́jú mẹ́rin àbọ̀. MC ti wá tí ó tí ò lẹ́gbẹ̀ẹ́. MC will just come and stand by your side. But where they celebrate you, Ibi tí wọ́n ti ń ṣe jọ pé ọ. They will want more. Wọ́n fẹ́ sí, wọ́n tún fẹ́ sí. They will want you to sing more. Wọ́n fẹ́ kó o tún kọrin sí. But despite, ṣùgbọ́n learn this lesson. mo fẹ́ kó o kọ́ ẹ̀kọ́ yìí. My father, Baba Jide. Bàbá mi, Baba Jide. The last ẹ̀kọ́ tó kọ́ mi ní ayé ni pé when they say more, and they stop. The third lesson he taught me is that when they are asking you pé ṣe sí ṣùgbọ́n ìwọ ṣáà lọ́dà dúró bẹ́ẹ̀. Bàbá yín, bàbá àtẹ̀mí tó ti ń kọrin láti 1930. Your father, my father that has been singing from 1930. Tó kọ́ mi last nìyẹn. That is exactly what he taught me. Hearing. Kí ló pariwo bẹ́ẹ̀? What was the noise about? Má pariwo kankan Please don't make noise. Tí ò mú àwọn ọ̀run sọ̀kalẹ̀. Don't make noise that will not make heaven to come. Nítorí lálẹ́ yìí. Because tonight. Mọ́jú yìí. Tonight. Power will change hands. Agbára yóò yí ọwọ́ padà. Àní agbára yí ọwọ́ padà. Power will change hands. Olúwa ṣe mí lóore yẹn ni mo Lord, kọ́ bí ìṣẹ́jú mẹ́ta. Just sing it for 3 Ṣùgbọ́n mo minutes. fẹ́ gbogbo wa la gbọ́. We all hear Mọ́tò it. yẹn tẹ̀lé. That car up to out. 16 million. About 16 million. Ṣé ní 6 million Súlé ní jọ́nà? Did you have 6 million at home on that day? Ní 6,000 gan 6 million. It doesn't have. Sọ́wọ́ lọ́jọ́ náà. Even it doesn't have. Wọ́n sì gbé mọ́tò 16 million. And they have 16 million. 100 times 10 is equal to what? 100 times 10. Ọgọ́rùn-ún lọ́nà mẹ́wàá jẹ́ èlò. Ọjọ́ èlò. Times 16. Kátó wá kà lọ́nà mẹ́rìnlélógún. Láì jalè. Without stealing. Láì sọ ìran èké. Without saying any fake prophecy. Kọ orin yìí o. I want you to sing this song. Olúwa ní kí n kọ́. The Lord said that you orin rẹ̀ sing yẹn. it. Bá ọkùnrin kọ́ o. Sing with Kí Olúwa lè ṣe gbogbo ẹ̀dá àlàyé lóore. for God to Including do Bọ́lá all rẹ̀. his soul. 3 minutes. Good. Just 3 minutes. Kó kọ́ bí ẹni pé o gbọ́ rí. Sing it as if you have not heard it before. Orin Bọ́lá rẹ̀ number 26. Bọ́lá rẹ̀ song number 26. Ibẹ̀ ló wà. That is where he is. Mo fọlọ́ ọ̀bẹ fún ìlú sókè. I beg you raise that drum. Olúwa ṣe mí lóore, bàbá.
Àwọn ọmọ Jésù kọ̀
pe Jésù báyìí. Oh, Jesus Christ right now. Pé That ní ìṣòro òní. this video. Mo kọ wàhálà, mo I kọ. forsake problem. Mo kọ àìní. Mi ò forsake fẹ́ mọ́ death. gbèsè. Death. Ìdààmú. Problems. Àìlọ́kọ, àìláya, àìlọ́mọ, Having husband or àìníṣẹ́, having àìní. children or I having work. don't know your own problem. Àbí o fẹ́ ìṣòro mọ́. I don't know your own problem. Wọ́n mọ ìṣòro rẹ o. And you don't know mine. Ó sì mọ tèmi náà. Because of that, open your mouth. Nítorí ìdí èyí láyé. Lẹ́nu rẹ kó sọ f'Olúwa. Open your mouth Nǹkan and báyìí tell God. ni mo fẹ́ kí Olúwa ó ṣe. This is what I want God to do. Ní ìṣòro yìí, This video. ọjọ́ Olúwa yìí, Friday yìí, mọ́jú Saturday. Over Saturday. Ó yẹ pé Jésù lẹ́ẹ̀méje gbàdúrà. Lẹ́ẹ̀méje. Sọ̀rọ̀ sókè. Lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù. Kí lẹ̀ ń béèrè ẹ sọ̀rọ̀? Ṣílò tiwa la wà yìí. Ẹ fi ẹ̀jẹ̀ tì í. Arabo Shiribu Kotania Mariana. Bẹ́ẹ̀ bá béèrè Olúwa lóun ó ṣe é. Ẹ béèrè bọ̀dá yìí. Ilé iṣẹ́ yẹn tó ń lọ ọ́lẹ̀. Ọlọ́run lè gbé sókè. Ọ̀rọ̀ ìlú òyìnbó rẹ̀ yẹn ó lè yanjú. Ṣé ìbá ti ṣe pé ó lọ ṣe nǹkan burúkú náà? Ó lọ kàwé, ó lọ ṣiṣẹ́ nínú Èkó. Nísàlẹ̀ Arẹ́bí, ìrànlọ́wọ́ á dìde. Ọkọ rẹ̀ á pàdé rẹ̀. Aya tó o fẹ́ yóò wá orí. Ó kù ìṣẹ́jú kan ẹ sọ̀rọ̀. In Jesus' name we pray. Ní orúkọ Jésù ni a gbàdúrà ẹ̀sàmí lẹ́ẹ̀mẹ́ta. Prophet, Olúwa fi kankan mi ní ibi tẹ́ fi wá sí. God show me something where you are placed on. Ó ní ẹnìkan máa wá o. He said someone will come Sí ìsọjí yìí o. in this revival. Ó ní ilé tó ń gbé tí ń sọ̀kò. He said where they are dwelling Ó ń on sọ òkò. throwing stone. When Yorùbá says that, ó mọ̀ pé ó fẹ́ wó. It shows that he want to fall Ó down. ní kó kó ń bẹ̀ kán má bàa sọ ẹ̀mí nù. He said they should leave the place so that they will not I lose their don't life. know you o. Mi ò mọ̀ Ó ọ́. fetí gbọ́ báyìí You o. are listening now. Ilé yẹn ti ní ọjọ́ tó máa wó. The day as the day that he will fall down. Àwọn ẹ̀mí òkùnkùn ló dẹ̀ fẹ́ And ṣiṣẹ́. the evil spirit that don't want to do that Gbogbo work. inú ẹ̀ ti sán. Every inside has been done. Àtúnfẹ́ débi o tún má gbàgbé kó sọ We are fún ọ. about to get to this place. He said I should not forget to tell you. Anytime from now, ilé yẹn máa wó. Láti ìsìn láti ìgbà ìsìn ẹni ìgbàkígbà the house will fall down. Ilé yẹn ti ń sọ̀rọ̀. The house is been speaking. Kó ń bẹ̀. Leave the place. Kó ń bẹ̀ o. Leave the place. Kò jù bẹ́ẹ̀ lọ. That is it. Àwọn tó ń wá ọkọ The people that are looking for husband, gidi ni o. a good husband. Kì í ṣe àwọn tó ń fìkan ràn kan tó ń fìkan lẹ̀ gbé kan no. Not the one that are using one to buy another one. Pàápàá ẹ̀yin méjì wà ń bí báyìí tán ti jẹ́ńtẹ̀lì rẹ̀. Two people are here that they have disappointed you. Ṣùgbọ́n láti òní lọ. But as from today, Before December runs out, kí ó tó di pé oṣù kejìlá yóò parí. you will see your friend, Oh, Amen. no. Amen. your husband, Oh, amen. àti gígùn ìhà rẹ̀. Your God of your road. Amen. Wọkọ̀ òun wáyàwó. You are looking for husband, you are Kì í ṣe looking for àwọn wife. jáwé jura tán jábọ́ Not lẹ́tọ̀ọ́ the school ones. Nínú ìrìn àjò mi, bẹ́ẹ̀ ni mo kọ̀ ní. Mo tọ́ka